Inú ọ̀pọ̀ àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló mà dùn kọjá sísọ ní ọjọ́ Ẹtì ìyẹn ọjọ́ Friday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, nígbà tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ náà tó gbé àwọn ìgbìmọ̀ dìde láti lọ ṣàbẹ̀wò sí ẹni tí yóò di Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tuntun, ìyẹn ọba Ọlákùlẹ́yìn Owólabí ní ààfin ẹ̀ ìyẹn lágbègbè Alálùbọ́sà ní ìlú Ìbàdàn. Ẹ rántí wípé lẹ́yìn ìpapòdà ọba Lékan Moshood Balógun, Ali Òkúmádé kejì, ẹni tí ipò Olúbàdàn kàn ní ọba Owólabí Ọlákùlẹ́yìn tó wà ní ipò Balógun Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́yìn tí àwọn afọbajẹ ìyẹn àwọn ìjòyè Olúbàdàn tí wọ́n ti forúkọ bàbá náà ránṣẹ́ sí gómìnà Ṣèyí Mákindé, gómìnà kò tí ì fòǹtẹ̀ lu orúkọ náà, èyí tó jẹ́ kí awuyewuye kó máa wá lórí ipò Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn lẹ́kẹtàlélógójì ìyẹn 43rd Olúbàdàn. Ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gẹ́gẹ́ bá a ṣe ti gbé jáde ó ti fìdí ẹ̀ múlẹ̀ pé kò séwu lóko àfigèrè àparò. Gómìnà Ṣèyí Mákindé yóò padà kéde ọba Owólabí Ọlákùlẹ́yìn. Kódà àfìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn tí wọ́n bá ṣe ayẹyẹ ìsìnkú ọba Lékan Moshood Balógun lọ́jọ́ kìíní oṣù kẹfà ọdún ìtàn ni wọn yóò kéde ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tuntun. Ṣùgbọ́n nínú ìgbésẹ̀ ètò tó múnú àwọn ọmọ Ìbàdàn dùn tó tún fi wọ́n lọ́kàn balẹ̀, níṣe ni Mákindé máa gbé àwọn aṣojú dìde láti lọ ṣe kẹ́ẹ̀pẹ́ bàbá sí ọba Ọlákùlẹ́yìn Owólabí ní ààfin ilẹ̀ Alálùbọ́sà ní ìlú Ìbàdàn. Ẹni tó ṣíwájú àwọn aṣojú Mákindé náà lọ, ó ní ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ àgbà olùgbaninímọ̀ràn fún gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún Elders Advisory Council, ìyún amòfin àgbà Bọ́lájí Ayọ̀rìndé Senior Advocate of Nigeria, òun ló ṣíwájú àwọn aṣojú gómìnà lọ sí ààfin kábíyèsí o. Bẹ́ẹ̀ ni sẹ́nítọ̀ àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún kọ́kọ́ jẹ́ abẹnugan obìnrin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún sẹ́nítọ̀ Monsura Sumanu, òun náà wà lára àwọn aṣojú tí wọ́n lọ ṣàbẹ̀wò sí kábíyèsí láàfin. Bẹ́ẹ̀ ni kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ, ìyún ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Ọláyíwọlá, òun náà wà níbẹ̀ ní àsìkò tí wọ́n ṣe kẹ́ẹ̀pẹ́ sí kábíyèsí náà jẹ́ kó dìímọ̀ wípé gómìnà ló rán àwọn wá láti wá wo àlàáfíà kábíyèsí, láti jẹ́ kó mọ̀ pé àwọn ń gbáradì fún ìyànsípò ẹ̀. Kódà àwọn ṣèlérí fún kábíyèsí pé ọlá pé gómìnà fúnra ẹ̀ ìyún Ṣèyí Mákindé kò sí ní ìlú Ìbàdàn àti Nàìjíríà lásìkò yìí ni ò ṣe jẹ́ kó wá yọjú sí fún rẹ̀, tó sì ṣèlérí pé bí gómìnà bá ti padà sí Nàìjíríà, òun náà yóò wá kí kábíyèsí láàfin ẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, Olúbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn jẹ́ kó dìímọ̀ pé bàbá gẹ̀ẹ́sẹ̀ nù ń báyìí kò lè kọ́sẹ̀. Ó ní inú dùn púpọ̀ fún àbẹ̀wò tí Mákindé ṣe, ìyún tó rán àwọn aṣojú ẹ̀ wá, tó sì ní òun yóò máa retí pé òun náà wá ṣe àbẹ̀wò gẹ́gẹ́ bí àwọn aṣojú ẹ̀ ṣe ṣèlérí pé tó bá padà sí Nàìjíríà. Kábíyèsí wá jẹ́ kó di mọ̀, ó ní kókó lárò òun táwọn lè àlàáfíà àti ìlera òun ó gbé ipò Olúbàdàn. Bẹ́ẹ̀ ló sì jẹ́ kó di mọ̀ pé òun kò síyèméjì pé èmi ló kàn, òun ni ipò Olúbàdàn kàn láti ilẹ̀. Lára àwọn ìjòyè Olúbàdàn táwọn náà wà pẹ̀lú kábíyèsí láti gbàlejò àwọn gómìnà ìní ọba Gbàdàmọ́sí Adébímpé, ọba Abíọ́dún Kọ́ládàísí tó jẹ́ Aṣípa Olúbàdàn, ọba Ẹ̀dí Oyèwálé tó jẹ́ Òsì Olúbàdàn, ọba Kọ́lá Adégbọlá tó ń jẹ́ Aṣípa Balógun Olúbàdàn. Ní báyìí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ti sọ̀rọ̀, Mákindé náà ti rán àwọn aṣojú tí gbogbo ẹ̀ sì ti ń ṣe rẹ́gírẹ́gí, tí iná ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn sì ń dùn pé láìpẹ́ láì jìnnà Olúbàdàn tuntun ìyẹn ọba Owólabí Ọlákùlẹ́yìn yóò gorí ìtẹ́ àwọn baba ńlẹ̀ tí ó sì máa ṣàkóso gbogbo ilẹ̀ Ìbàdàn tó jẹ́ ìlú tó tóbi jù ní gbogbo ilẹ̀ Yorùbá.